ohun ojú rí pẹ̀lú. àwọn ohun ikọ̀ náà tún ṣẹlẹ̀ náà lágboolé àwọn onífújì pàápàá jùlọ lè tó ní ṣe pẹ̀lú pé bí a ó ṣe ọba generation lè táwọn kan tó láti lọ ní online ó tẹ́ pé iná tí wọ́n lè gẹ̀ẹ́sì náà wọ̀nyẹn pápá nípa wọ́n sọ̀rọ̀ ní online ìyẹn nípa Trileda àti ìyẹn Idris Aloma táwọn nìkan wò lóòótọ́ tó bá fẹ́ wò báyìí pé ọba generation lọ́wọ́ tá a wáyé ìtàlẹ̀ máa mú àgbékẹ́ máa fi mú rí ìtẹ́ni ẹ̀ àgbé generation wò lẹ́wà ṣé generation àwọn Idris lẹ́wà ní àbí táwọn tẹ́lẹ̀ àbẹ́wò lẹ́wà lọ́wọ́. generation àwọn Idris Aloma lè wà. ìdíre o ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ o ìgbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sẹ́yìn pé mi ò mọ̀ ìsìnbà àpẹẹlẹ mi wà òun náà ìgbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà ò mọ̀ ṣùgbọ́n a ti jọjọ lọ sí díje ńgbà kan tó lè jẹ́ pé ọwọ́ wa yẹn irú etophobia irú ọpẹ́ àròlé Idris Aloma bẹ́yẹn gbogbo wa yẹn a ti jọ sí ọ̀wọ́ sí competition so wá lè gbàgbọ́ pé a jọ bẹ̀rẹ̀ ńgbà kan oye sẹ́rí àwọn méjèèjì wọ́n yọ̀ sọ́lọ́ lọ́rùn ayọ̀ ni tí èmi náà wáyé pé bàdà èmi náà wà tájọ wà ń bẹ̀ àárín àwọn mẹ́jẹ̀ta yẹn wọ́n dé síra ni orin náà fẹ́ gbọ́ kò ṣe àwọn kan wà tán tó ń dúró pé a fẹ́ gbọ́ orin tẹ́ni fẹ́ kọ àwọn kan wà afẹ́ kan lọ sáàbù kálọ̀ ojú sí à oye so ètí tó lókà tó fi ń gbọ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ but Idris Aloma olórin ó tó jọba Trileda olórin ó tó jọba ambassador tó gbàjà ní káníbàdàn mo wà èmi náà tó jọba tó olórin èmi náà ó là á kọ ó kà pé a ní olùtẹ̀lé bíi Vance jura wa lọ oye ṣẹ̀dẹ̀rí tá máa fi mú ipò nígbà míì bí èèyàn bá ṣe pọ̀ sí lẹ́yìn èèyàn tá a bá fi bí èèyàn bá ṣe pọ̀ sí lẹ́yìn èèyàn tàbí tá a ló kọ́ gbéra tí láàmù a sì wà mú Aloma oye náà tábàlẹ̀ tó sọ pé àgbékalẹ̀ orin la fẹ́ lò ń bẹ̀rẹ̀ yẹn ọba lọ́la láàmù Aloma tí láàmù sí kejì sẹ́kù wọnú ara wọn ṣùgbọ́n a fẹ́ lọ jó tùgbà ká jó kógún bọ́ lára wa àgbo tí láyé tí bá sí ju àgbo Aloma ṣùgbọ́n eré wọ́n ń kàn yí ọ̀sọ́ lọ́rùn Ọlọ́run ti fi wọ́n hàn káàkà mẹ́tẹ́ wọ́n ti fi wọ́n hàn lọ́ra máa búrò ìyẹn ló kùtàn ní ètò so ìjà bí nǹkan kan kò ní lè wọ́ lọ́wọ́ ètò wípé gbogbo àgbáyé ti mọ̀ pé àwa bábá ti jà yẹn àwọn fún olówó ni so ayé òní tó ẹ̀sì jà ẹ̀kọrin ẹ̀ṣẹ̀ gbìyànjú tẹ́lẹ̀ gbìyànjú tó kógun ẹ̀ sáwọn lọ fún tó ṣẹlẹ̀ wọ́n lè sọ́nà lọ́rùn. ilé ìwò pé bí a ṣe tí ó tẹ̀lé tán ní ilé fújì ṣá ọ̀tẹ̀ olè tán o wọn náà bí àwọn tó máa ṣẹlẹ̀ náà jẹ́ báyìí òkè nìdí. ọ̀tẹ̀ olè tán ṣẹlẹ̀ àwọn tó lè fa ọ̀tẹ̀ yẹn fún wa àwọn Vance wa àwọn tó ń tẹ̀lé wa kò ṣe sẹ́rí orin bólúkà kò sí ń gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àìmọye pátí àìmọye ibi tó lórí pọ̀ sí nílùú irú àpọ̀tẹ́mi wà tó pé tẹ́gbà dágbo wọ́n mọ̀ kọrin ebú mo ti dé ìbí fún àwọn tí mo pé mi náà bá ọgbọ̀n wọn ní dákọ̀ òye tẹ́mi náà bá jẹ́ onínú fùfù tán tẹ́mi náà bá tún lòdì tèmi náà ẹgbẹ́ tẹ́lẹ̀ sọ sí mi ìbí náà máa tó sọ padà orogún òwò ni ọjà ilé ti dùn ayé ti ń bá ń lọ kí lè bẹ̀rẹ̀ lè ṣe táyé fún náà jà orogún òwò lọ sí ìṣèjàjà kú akátá ò